Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, níbikíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Tẹ́ bá ń come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé tí wo eré tó ń lọ lọ́wọ́lọ́wọ́, Mandela ni àkòrí eré yìí. Nínú eré Mandela yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú Mandela. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ló wà nínú eré Mandela yìí bí àwọn bíi Ọdúnladé Adékọ́lá, Tósìn Àbẹ̀bí, and so on and so forth. Nínú eré Mandela, ẹ máa rí ipa tí Ọdúnladé kó. Kí ni ipa tí Ọdúnladé kó nínú eré Mandela? Ọdúnladé kó ipa òbí nínú Mandela. Nínú eré yìí lẹ máa ti rí ibi tí ọmọ Ọdúnladé ti lówó, ṣùgbọ́n tí Ọdúnladé gbà láti kó fi owó òun kó fi ṣe ìkẹ́ òun, láti kó fi tọ́ òun despite the fact wípé ara Ọdúnladé ò yá, ṣùgbọ́n Ọdúnladé ò gbà kí ọmọ yẹn kí ó fi owó yẹn tọ́ òun. Kí ni ìdí tí Ọdúnladé ò fẹ́ fi ná nínú owó ọmọ ẹ̀? Mo fẹ́ kí ẹ lọ wò. By the time tẹ́ bá wò, ẹ máa understand. Ó máa yé yín ìdí tí Ọdúnladé ò fẹ́ fi ná nínú owó ọmọ ẹ̀. Nínú eré yìí bákan náà ni ẹ máa rí Tósìn. Kí ni ipa tí Tósìn kó nínú eré Mandela? Tósìn kó ipa student, akẹ́kọ̀ọ́ nínú eré Mandela. Nínú eré yìí tẹ́ bá lọ wò, ẹ máa rí ipa tí Tósìn kó ní tí Tósìn tó ṣe ń bẹ ọkùnrin láti kó fìfẹ́ hàn sóhun, tí àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe advice ẹ̀ láti má bẹ ọkùnrin, láti kó fi ìfẹ́ hàn. Ẹ̀yin tèmi, ẹ lọ wo eré yìí, ó máa yé yín ipa tí Tósìn kó. Nínú eré yìí kan náà, lẹ máa rí ipa tí Àbẹ̀bí kó nínú eré yìí. Mo gbà ládùrá pé àní ṣìrìn ní ọjọ́ tí Àbẹ̀bí lọ sílé Daniel tó jẹ́ ọmọ Ọdúnladé Adékọ́lá tó gbé wálé gẹ́gẹ́ bí hookup. Nínú eré yìí, ẹ máa rí ohun tó kẹ́yìn Àbẹ̀bí nínú eré yìí. Nínú eré yìí kan náà, lẹ máa rí Fẹ́rànmi gangan tó jẹ́ Mandela nínú eré yìí. Ìbáṣepọ̀ wo ló wà láàárín Fẹ́rànmi àti Daniel? Daniel tó jẹ́ ọmọ Ọdúnladé Adékọ́lá nínú eré yìí. Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín àwọn méjèèjì? Nígbà tẹ́ bá lọ wò, ó máa yé yín ní nǹkan tí mò ń sọ. Ẹ wo àwọn ọ̀rẹ́ Daniel tí wọ́n ṣe ń gbìmọ̀ pọ̀ pé Daniel lo ògo àwọn láti fi ṣe owó. Ìgbà tẹ́ bá lọ wò, ẹ máa mọ̀ bóyá Daniel lo ògo wọn àbí Daniel ò lo ògo wọn. Ìyẹn tẹ́ bá lọ wò, ó máa yé yín. Nínú eré yìí kan náà, lẹ sì máa rí ibi tí bàbá ti fi ọmọ ṣẹ́ṣó. Kí ló gbẹ̀yìn bàbá? Ṣé orí ọmọ gbà bọ̀dẹ̀ àbí orí ọmọ ò gbà bọ̀dẹ̀? By the time tẹ́ bá lọ wò, ó máa yé yín. Ẹ máa mọ̀ nǹkan tí mò ń sọ. Nínú eré yìí kan náà, lẹ máa rí nígbà tí àwọn ẹbí tó wá bẹ Ọdúnladé wípé kó jọ̀, kó jẹ́ kó ọmọ ṣètọ́jú ẹ̀, kó jẹun ọmọ. Ó ní rárá. Kí ni ìdí kókó nǹkan tó ń bẹ nínú ọ̀rọ̀ yìí? Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré Mandela. Part 1 lélẹ́yìí, mo ì máa mú part 2 wá fún yín. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ wo part 1 yẹn so that ó máa yé yín. Ẹ máa get àwọn nǹkan tí mò ń sọ. Fẹ́yìn tẹ́ bá ṣe ń come across video mi for the first time, ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé láti bá mi subscribe. Subscription yìí ọ̀fẹ́ ni. Ẹ kàn click lórí subscribe button yín. Tẹ́ bá ti click, ó ti lọ nìyẹn. Ọ̀fẹ́ ni, ọ̀fẹ́ ló bá dé. Ẹ ṣé gan ni. Thanks for listening to my video. God bless you. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. See you guys in my next video. Ẹ máa expect part 2. Mo máa ń part 2 wá fún yín. Ẹ lọ wo eré Mandela. Ẹ ṣé gan ni.